ti baálẹ̀ wa Alhaji Yahaya Oríyọmí wípé Mòwédé ọdún yìí ó gbọ́dọ̀ ní gbọ́ngbọ́n mú dáadáa. Ẹ wo ẹ wá jẹ́ ká wo fídíò yìí o, ẹ gbọ́ ifá mòwe tí wọ́n dá nípa Mòwédé tọdún yìí tó wáyé nínú oṣù kẹwàá, ìyẹn láti ọjọ́ kejì títí di ọjọ́ kẹjọ. Tó bá di ọjọ́ kẹjọ, ọjọ́ yẹn gan ni olórin àgbáyé ìyẹn Táyọ̀ Currency tí ó wà kọrin. Ṣùgbọ́n síwájú bẹ́ẹ̀, kí ni ohun tí fá wí, kí ni ohun tí fá sọ, ifá mòwe kí ló sọ? Ẹ wàá gbọ́gbẹ́ lẹ́kùnrẹ́rẹ́, ẹ wo fídíò yìí dáadáa, ó yẹ wò ó rèé. Àṣírí ta ni a wá fẹ́ tú lọ́jọ́ ti tòní? Ẹ̀yin tèmi níbikíbi tí ẹ ti ń wò mí, tí ẹ ti ń gbọ́ mi, èmi náà ni Àràǹbarà tí mo máa ń fi gbogbo ìgbà sọ̀rọ̀ wípé Ọlọ́run nìkan ni ọba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. Àṣírí kí ni nǹkan tí a fẹ́ tú lọ́jọ́ tòní? Àṣírí mòwe, àṣírí ìlú mòwe la fẹ́ tú. Ibo ni wọ́n ń pè ní ìlú mòwe? Àwọn wo ni wọ́n ń gbé ìlú mòwe? Ibo ni ìlú mòwe wà gan-an? Gbogbo ẹni máa ń yànnàná lẹ́yẹ ọ̀kọ̀ọ̀kan. Ìlú mòwe, ìlú mòwe, àwọn tí wọ́n ń gbé ìlú mòwe ò ṣe é kà tán. Àwọn àkàkàtún ènìyàn, gbajúmọ̀, bọ̀rọ̀kìnní, oníṣòwò àti àwọn tí wọ́n yọrí dáadáa. Tá a bá ń sọ̀rọ̀ nínú ètò òṣèlú ìyẹn ní ìpínlẹ̀ Ògùn, a lè fọwọ́ rọ́ ìlú mòwe sẹ́yìn o. Bẹ́ẹ̀ tá a bá tún sọ̀rọ̀ láwùjọ àwọn tí wọ́n jẹ́ bọ̀rọ̀kìnní, gbajúmọ̀, a lè fi ọwọ́ rọ́ ìlú mòwe sẹ́yìn. Kí ni tí a wá fẹ́ sọ nípa ìlú mòwe? Gbogbo alámọ̀ wípé ìlú mòwe, ìlú tó jẹ́ wípé Akẹ́yìndé gbẹ̀gbọ́n tó jẹ́ pé gbogbo agbègbè tó wà lágbègbè mòwe ni mòwe ń ṣe olórí lé lórí. Ṣùgbọ́n àwọn nǹkan kan wá ṣẹlẹ̀. Ẹ rí àwọn fídíò tí mo fi ń hàn yìí, ẹ rí baálẹ̀ wa náà, baálẹ̀ ìlú mòwe ìyẹn Alhaji Yahaya Oríyọmí, àwọn ni baálẹ̀ ìlú mòwe pẹ̀lú àwọn èèkàn èèyàn níbẹ̀ náà lẹ́ ń wo nínú fídíò yìí. Kí ni nǹkan tí ẹsẹ̀ wọn fi pé tó fi di wípé ìṣẹ̀ṣe òun ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ àti àwọn ìṣẹ̀ṣe ló ń ṣẹlẹ̀ níbẹ̀? Ṣé mòwe wá kúndùn ìṣẹ̀ṣe tó bẹ́ẹ̀ ni? Ṣé ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe ní ìlú mòwe ni? Gbogbo ẹni máa yànnàná o. Gbogbo wa tá a bá ń wo fídíò yìí, máa fẹ́ kẹ́ ṣíà fídíò yìí dáadáa nítorí àṣírí kàǹkà tí mo fẹ́ tú, àṣírí tó ká mi yà ni. Ìlú mòwe ò ṣẹ̀ṣẹ̀ wà lónìí. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló ti jẹ́ tó jẹ́ èèyàn tí jẹ́ pé wọ́n wọ ìlú mòwe tó jẹ́ pé wọ́n rí ṣe nílùú mòwe dáadáa. Ìlú mòwe á máa bàṣírí, ìlú mòwe á sì máa gbani dáadáa. Kí ni àwọn nǹkan tó wá jẹ jáde? Tẹ́ ẹ bá gbàgbé, ìlú mòwe ò déédéé dúró. Ìdí rèé tí àwọn kan fi kóra wọn jọ, tí wọ́n fi forí korí láti máa ṣe ohun tí wọ́n ń pè ní àyájọ́ ọjọ́ mòwe. Kí ló ń pè ní àyájọ́ ọjọ́ mòwe? Mòwédé, eléyìí tí àwọn youth, àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n padà tí wọ́n sọ di Mòwédé. Ohun tó ti ń ṣẹlẹ̀ látayébáyé ni ohun tó fà á nìyẹn tó fi jẹ́ wípé ẹni tó jẹ́ baálẹ̀ ìlú mòwe wọ́n wá gbé fàjànlẹ̀ wípé àkàn kì í bẹ́ sódò wì àfi ká kọ́kọ́ béèrè lọ́wọ́ olúwẹ̀rí. Èdí rèé tí àwọn gbogbo ọ̀dọ́ mòwe àti àwọn èèkàn mòwe tí wọ́n dúró ti baálẹ̀ wa Alhaji Yahaya Oríyọmí wípé Mòwédé ọdún yìí ó gbọ́dọ̀ ní gbọ́ngbọ́n mú dáadáa. Ìyàwó olóògbé lè mú bọ̀. Agbọ́dọ̀ ṣe máa lo òkè òun náà sẹ́yìn láíláí. Ẹni a bá ṣàdúrà fún tiwọn. Lọ́ọ́ gbàdúgbà dọ́là. Adógbà bí àtẹ́lẹ̀ ó ti jáde. Kò lérè méjì ju kọ́rẹ́nsì ìbáṣe. Ó máa ń pàdé ní ilé báyà. Ó máa ń pàdé wọn lọ́wọ́. Owó ìgbàgbọ́, àgbẹ̀dàgbọ́n àgbàlagbà kékeré tó níwájú mi.